èmi ò sá fún Bukky ayé mọ́tò máa pa Bukky dànù ni I'm related to her but I denounce her Ọlọ́run ní jẹ́ kí n jẹ́rú ẹ bí olórí burúkú eléyìn oró bẹ́ẹ̀ yẹn. madam ọmọ ẹ ti kú àgàn ni kò lọ́mọ láyé ọmọ kan tí bá start sọ àfàtì jẹta ó ní nǹkan tó ṣẹlẹ̀ sí wọn jọ́sí àṣẹlẹ̀ sóhun the next thing tó máa dá ó ní kò tiẹ̀ lọ́mọ mọ́ ó ti gbọ́mọ sí already. àǹtí mi ẹkún ayọ̀ lẹ́sùn ẹkún ayọ̀ ni ẹ wo. tí bá mú Bukky mo máa nà ọ́ pa ọmọ mi. àǹtí mi o. èmi náà ọmọ ti kú lọ́wọ́ mi mo mọ bó ṣe rí òun ló máa rí bẹ́ẹ̀ fún. wọ́n tó máa pa Bukky jẹsẹ̀ mọ́bi tó bá wà ní. mo fẹ́ mi bá ṣépè ẹni ó lè máa ṣépè fáwọn èèyàn ó lè máa ta sáwọn èèyàn tí èmi bá ṣépè fún wàláhì kó lọ kọ́ sílẹ̀ nǹkan tí bá ló máa ṣẹlẹ̀ sí máa ṣe. Can you imagine èmi gbé ní one room èmi lọ under accord ó ní èmi máa lọ ń bẹ Gbosi pé ọ̀gá ẹjọ́ ẹ fún mi ní mọ́tò ní Gbosi wá kúkú fún mi lọ́ndà accord ó ní ọ̀nà Abẹ́òkúta náà ti ń ti mọ́tò èmi. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. wàhálà ńlá ló ṣẹlẹ̀ yìí ó láàrin Remi Surutu àti Bukky Jesse nínú ètò kan tí Bukky Jesse ṣe òun ló ti bẹ̀rẹ̀ sí í ṣépè fún Remi Surutu bẹ́ẹ̀ ló sì ń fọmọ bù ó ní ó ti ṣòfò ọmọ ó ní ó yàgànlẹ̀ ó ti tó bíi mẹ́ta bẹ́ẹ̀ èyí tí Bukky Jesse ti ṣe fún arábìnrin yìí olówó àfàwò tí arábìnrin yìí ìyẹn Remi Surutu tó fi wá jáde gbayagbaya pípé àìlèjà òun náà ní ta bàbá mi ò débì ó ní pẹ̀lẹ́ kínní pẹ̀lẹ́ kejì débi pé nínú ọ̀rọ̀ tí Bukky Jesse sọ òun náà ló sọ wípé Remi Surutu ń yálé gbé ni o ló ti sọ wípé níṣì ló tọrọ mọ́tò kan lọ́wọ́ ẹnìkan o ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé mọ́tò òun gan ti lọ́lọ́ takú sọ́nà Abẹ́òkúta ó ní àgàn ni ó ló ti ṣòfò alẹ́ ó ní bẹ́ẹ̀ sì ni kò rọmọ gbẹ́jọ́ ó náà ló wá fà á débi pé Remi Surutu ó ń sunkún lórí ètò ẹ̀ ó ní wọ́n fọmọ bóun ó ní wọ́n pè ń lágàn àṣé Remi Surutu àti Bukky Jesse ọmọ ilé kan náà ni wọ́n débi pé Bukky Jesse sọ pé òun rí Remi Surutu tán ṣùgbọ́n sáà ẹni tó jẹ́ àbúrò Remi Surutu àti ọkọ àwọn single mother lórí ètò kan tí wọ́n ṣe lórí TikTok ni wọ́n ti sọ wípé kí Remi Surutu ó má bínú sí Bukky Jesse o nítorí pé wọ́n ti ṣépè fún Bukky Jesse àti pẹ̀lú pé eyín ẹ̀bí eyín ọkọ òun wọn ni ó ti fi kọ̀ inú wá bí Remi Surutu tó ti ń sunkún bọ̀ lọ wípé ọmọ kú lọ́wọ́ òun lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe ohun tó dùn mọ́ òun nínú ó wá jẹ́ pé Bukky Jesse ló wá tọ́ sí lẹ́nu láti máa fọmọ bóun ọ̀rọ̀ pọ̀ nínú èyí tí arábìnrin sọ àmọ́ ṣá òun náà dákin náà padà fún Bukky Jesse wọ́n fi gbogbo fọ́nrán òun hàn wá níbi tí àtìrí bí wọ́n ti ṣe ń tàkúrọ̀sọ ọ̀rọ̀ àti níbi tí Remi Surutu tó ti ń sunkún nítorí pé wọ́n fọmọ bò ẹ̀yin abiyamọ ayé ọmọ yín ò ní rí lédè yín o ẹ ò sì ní fọwọ́ yín gbọ́mọ sí ẹ ò ní taná wo sàárè ọmọ ọgbẹ́ ọkàn òun náà ló jẹ́ fún Remi Surutu níbi tí Bukky Jesse tó ti ń fọmọ yọ wípé agan ni o àti pẹ̀lú pé ó ti sìnkú ọmọ ọ̀run lágbára pọ̀ wọ́n fi hàn kìíní ọ̀hún wá ọwọ́ ajẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá àmọ́ ìtìlú olùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni o ẹ bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ wá mú gbàgbé o láti tàbí pélébé kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò abala hall bẹ̀ ní ẹ̀tẹ̀ torí bọ́ọ̀ kìíní ọ̀hún bá ṣe ń jábọ́ bí àpòyèrè àwa ò ní jẹ́ kí tí yín ó di sí o Gbasigbo láàrin Remi Surutu àti Bukky Jesse ọ̀rọ̀ tó lágbára gbáà ni débi pé n tẹ́ ń sọ síra wọn yìí ó ti pọ̀ ju ó jẹnu mi lọ ẹ̀já máa bí tí ò ń bọ̀. kò máa sọ fún mi pé mi àgàn all the time is unacceptable ojú ẹ̀ dẹ̀ máa rí mẹ́wàá ojú ẹ̀ ó máa rí mẹ́wàá kọ́ máa táàgì ẹ̀ Bukky Jesse kan táàgì ẹ̀ mi ò ránṣẹ́ o mi ò sá fún mi ì chicken out fún I just show that I don't have time for bastard thank you so much bastard people like that's why I've been quiet but ó wá ń dùn mọ́ eyín ẹ̀ yamayama ẹ̀ ó wá feel pé òun kàn lè máa bọ́ta èmi ẹlẹ́ẹ̀kẹ́ ìbú ni mí tó bá bú mi mo máa bú ìyá ẹ̀ dákú mi ránṣẹ́ bọ̀ mi ò kàn fẹ́ kó gbẹ́wò orí burúkú tó ti gbé wọ̀ láyé ẹ̀ mi ì fẹ́ kó gbé wọ èmi because òun ayé ẹ̀ ti bàjẹ́ àwọn máa ń jà everyday online èmi ò ń jà nítorí nǹkan tí mi ṣe fẹ́ dá lóhùn nìkan tó wá sọ̀rọ̀ á dáhùn èmi náà dáhùn á sọ̀rọ̀ èmi náà dáhùn mi ì fẹ́ dá lóhùn but eléyìí will be the first and the last warning for her. She should just get it straight in her head that I am not part of what she's saying. I am well lettered. I am well trained from home. Òun lọmọ olórí burúkú even àwọn siblings yẹ nígbà tí mo pè wọ́n gbogbo wọn sọ pé àwọn kọ́ lọ́mọ ni àwọn ò kí má tiẹ̀ pé má wọn pé olórí burúkú èèyàn ni. How can you bú yàn títí débi kó fọmọ bú nígbà táyé ẹ bá ti parẹ́ tọmọ ẹ wà lẹ́wọ̀n must you máa fi ọmọ bú àwọn èèyàn ni. Bukky Jesse ò ní jèrè tó máa fi kú láyé ẹ ó máa ṣàárẹ̀ kú ní ó tún náà máa gbé ẹ wá sórí íńtánẹ́ẹ̀tì wá tọrọ owó fún ẹ wọ́n dẹ̀ máa tọrọ owó fún ẹ
láìpẹ́ láì jìnnà ìwọ máa ń fẹ́ yín ẹ̀yà màyàmá yẹn ṣépè fáwọn èèyàn kò mú wọn èmi máa ṣépè fún ẹ ó máa lẹ̀ mọ́ ẹ ó máa fi ìlì ẹ̀ á yàtọ̀ síra wa mi ò ń ṣe ẹni tó máa fi ta yín bí n ṣe gbẹ́ ẹ ò ní jèrè láíláí ó ṣẹnu yàmàyàmá ó dá sọ̀rọ̀ àwọn Mohbad gbá owó náà wá rí ndí gbogbo wàá máa sọ̀rọ̀ àwọn followers ẹnu wọn á máa dùn wàá máa bú àwọn èèyàn á máa ṣépè wàá máa fi personal life àwọn èèyàn ṣépè fún wọn àwọn fans á máa ní go ahead carry on wọ́n tiẹ̀ pa ni wọ́n fẹ́ lọ pa ẹ ni Bukky Jesse ẹ tààgẹ̀ kò ní dáa fún ya ẹ ó lè sọ èmi di bẹ́ẹ̀ ṣe sọ àwọn tó kù mí dà tán máa ń bá ẹ jà o èpè ni màá máa gbé ẹṣẹ́ mi ní nǹkan kan fẹ́ bá ẹ ṣe èpè ló máa gbà ó ti dalẹ̀ ẹbí dẹ̀ máa pa ẹ́ ilẹ̀ kálẹ̀ máa pa ẹ́ ilẹ̀ làjẹ́ máa pa ẹ́ wá kúkú òjijì ọ̀ràn á bá ẹ wá ṣiṣẹ́ náyì ẹ wó ti ṣiṣẹ́ wá ti ṣe kú ju amúkú ni ètò fẹ́ rẹ̀ ma ó ti mórí gbá o nǹkan ti mú ẹ ó má lẹ́ ti gbé ẹ ṣàmùṣà ti pa ẹ́ má wó ti ṣìrìn wá mà pé mo yàtọ̀ sí àyíwé sí èpè ń wá mà lára. àǹtí mi mo fẹ́ kẹ́ fi ọwọ́ ṣe báyìí kẹ́ fi ọkàn yín balẹ̀ kò sómijé lójú yín ọmọ yín ò gbomijé lójú yín àǹtí mi ọmọ yín ò gbomijé lójú yín kò ṣíwọ́lù yín ẹ pe ọlọ́pàá fọmọ tí yẹn lọ sọ́gbà ẹ̀wọ̀n lọ kì í ọlọ́pàá ò kanlẹ̀kan ẹnu ọ̀nà yín ọmọ yín kò ti torí ebi kó lọ jalè ní ṣọ́ọ̀bù kó gànbẹ kó jí fóònù ọmọ yín ò sí lẹ́wọ̀n ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ń dárúkọ skul tẹ lọ yìí àǹtí mi ẹni tẹ́yìn fẹ́ máa fún lẹ́sìn yẹn kò lè dárúkọ skul tó lọ kò lọ rí ni tó bá mú sátífíkẹ́tì jáde kò lọ rí ni àwọn agbẹnutẹ́pìṣàn ọ̀la àwọn tí táyé ti kọ̀yìn sí wọn tí gbogbo ayé ṣépè fún wọn táwọn abiyamọ ń rọ̀jò ìpele wọn lórí àwọn tó ń rí jẹ tó ń rí mu tó wà ń lo òyìnbó for over 30 years tí wọn rí ìtọ́ rere gbé ṣe. èmi rèé báyìí sìn àǹtí mi èmi rèé báyìí sìn ìyá Elizabeth tó lọ sùn láyà Jésù lèmi ń jẹ. wọ́n tó máa pa Bukky Jesse mọ́bi tó bá wà ní kò tẹ́mi bá ṣépè ẹni ó lè máa ṣépè fáwọn èèyàn ó lè máa ta sáwọn èèyàn tí èmi bá ṣépè fún wàláì kó lọ kọ́ sílẹ̀ nǹkan tí n bá ló máa ṣẹlẹ̀ sí máa ṣe ó dà kó ya wèrè. a kàn bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ṣe ń gẹ̀ẹ́tì mi àṣeyín gbàgàgbàgà àṣeyín bí eyín ọkọ very senseless human being very ugly woman a máa jójú ẹ̀sìn àwọn followers ẹ̀ a máa tàn jẹ. ẹ má dà. mo ti ẹ olórí burúkú ni èmi ò sá fún èmi ò kàn rẹ́dì láti ṣe fídíò pẹ̀lú ẹ̀ ni whosoever tó bá fẹ́ mú fídíò mi tó bá fẹ́ record ẹ̀ mo ṣe ọ́ lè record ẹ̀ èmi ò sá fún Bukky ayé mọ́tò máa pa Bukky dànù ni I'm related to her but I denounce her ọlọ́run ní jẹ́ kí n jẹ́rú ẹ bí olórí burúkú eléyìí oró bẹ́ẹ̀ yẹn máa send gbogbo fídíò yẹn sí ẹ ọmọ dáhùn ọmọ ẹ tiẹ̀ ti kú ọmọ ẹ ti kú àgàn ni kò lọ́mọ láyé. Can you imagine? Olórí burúkú ni ìyá òun gbé ní one room mi ò gbé ní one room láti jọ́tọ̀ ti bí mi rí. ilé yìí kò ojú gan mansion ni. thank God ọkọ wọn sí ń gbọ́ ọlọ́run kú ṣe ọmọ mi délé ó lé mi lo ọ̀dà ilé lẹ́kì gan ilé burúkú ló fà sílẹ̀. ó lé mi torí mi ò ń ṣàwọn tó máa ń flaunt lórí íńtánẹ́ẹ̀tì ni ó ní under accord yẹn ó ní èmi bẹ góòsì títí ọ̀gá ẹjọ́ ẹ fún mi jẹ́ ń sọ fún ẹ mo gbé mọ́tò wọ́n ra mọ́tò gan mo ká. má sọ nǹkankan. ẹ gbàgbé ẹja ẹ ṣe yẹn lẹ ẹ má dà. bí tiẹ̀ sórí Bukky yẹn ti ń ṣe orí burúkú láti join mi ò sọ̀rọ̀ ó ń ṣépè fún yẹ back to back mi sọ̀rọ̀ you don't understand because I chose not to say anything mo kàn fẹ́ kó máa parọ́ fáwọn èèyàn jẹ́ ń sọ fún yín ìjọ́ tí Bukky ti sọ ọ̀rọ̀ mi ni mo ti Bukky Jesse ìjọ́ tó ti sọ ọ̀rọ̀ mi ni mo ti mọ̀ wípé olórí burúkú ni wọ́n kàn máa ń fabricate irọ́ mọ́ àwọn èèyàn ni can you imagine èmi gbé ní one room èmi lọ under accord ó ní èmi máa lọ ń bẹ góòsì pé ọ̀gá ẹjọ́ ẹ fún mi ní mọ́tò ni góòsì wá kúkú fún mi under accord ó ní ọ̀nà Abẹ́òkúta náà ti ń ti mọ́tò èmi àbó sì ń ṣèyá ẹ̀ see, people don't know anything because you don't come out to flaunt anything. You don't come out to show anything. People think you are suffering. Suffering how? Ìyá mi go suffer. Ọkọ yẹn bad. Ọkọ àwọn single so mọ̀ mi délé ọmọ màmá mi. Ìyá mi go suffer. Wọ́n fi suffer tọ́ mi.
Wèrè Jakolushola yẹn ló jẹ́ kórìí mi yìí tí mo fi wá ṣe life. Because most of them thought I was running away from them. I'm not going to run away from anybody. You can't change my opinion. That's what I know. Tani Jakolushola. Mi ò tiẹ̀ mọ olórí burúkú ẹ̀rí mi dẹ̀ fẹ́ mọ̀. Ara àwọn wèrè tó máa wá sórí life ni vibes báwo ni. Ara àwọn tó máa wá sórí life ni. Mama as I like you rich. Mo á lọ kọ sínú photo mi tó as you like me rich. Your papa dey feed me. You dey feed me. Do you feed me? And you can vote for anybody now. Kò sí nǹkan tó kàn. That's their problem. Ìkọ́ tó bá mú yín lẹ́yìn náà tẹ̀lé pàṣẹ. Èmi tẹ̀ báwọn fídíò lórí Twitter náà kọ. Èmi tẹ̀ fẹ́ pè yín jọkàn báyìí ní kí àwọn fi wọ́n máa gbàgbé ní Twitter kẹ̀. Ọmọ fi nkí mo ní. Wọ́n fẹ́ drag mi pa. Mo rí Twitter náà wọ́n fẹ́ drag. Ṣé wọ́n ti ṣe ya ẹ̀ Bukky? Ògùn àfẹ̀jẹ̀ ẹ̀wẹ̀ wá kúkú òjijì ní kó rọ́ apá ẹni. Wé àjèrè náà yí ẹ̀ ṣé wọ́n ti mú okùn ẹbí ju wo jà yẹn. Ọlá àbàtì ẹjọ́ náà já ẹ̀mí ẹ̀kọ́ náà ni. Àìsàn àpá ẹ̀kọ́ náà ni wọ́n ti fọ́pá gbé ẹ wá sórí íńtánẹ́ẹ̀tì wá tọrọ owó. Àádé àṣẹ bẹ́ẹ̀ rẹ̀ lágbára lọ́hùn. Ó máa lè ajẹ́jà ṣe bẹ́ẹ̀ rẹ̀, ó máa lè apami kún ẹ náà wá kúkú òjijì. Iná àjò ya ẹ̀. Calm down. No, Jakolushola yẹn ló jẹ́ kórìí mi yí. Why tó bá lọ o lọ ń comment sórí photo mi Ògún fẹ́ pa ẹni nǹkan tó bá mú yín tẹ́ ìbá tẹ̀lé party tẹ́ fẹ́ tẹ̀lé you cannot stop me. I'm not a child. You can't bully me away from the public. Lè mi ọmọ ògbóró lè mi orí burúkú tó bá ń bá yín kó bá yín. I will not stop the èpè o. I will not stop the èpè. My question is still remains. Wo T-bells ìyá ẹ máa ta mọ́tò máa pàyà ẹ ó máa kúkú òjijì kò ṣe wá kọ́mẹ́ǹtì sí bíbá yẹn. Àwọn ọmọ olórí burúkú yẹn ni àwọn obedient yẹn ni. Ẹ ní right láti vote for anybody so. No kọ́ máa worry. Ẹ má reply anybody. Bukky yẹn sọ ó ní bí woman tó gbọ́mọ dání ní Jos yẹn bó ṣe gbọ́mọ dání tọmọ ẹ kú lọ́wọ́ ẹ̀ yẹn ó ní bẹ́ẹ̀ náà ni ó ní bẹ́ẹ̀ ló ṣe máa rí fóun ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ fún wọn àti gbogbo àwọn tó bá wish mi bẹ́ẹ̀. Èmi náà ọmọ ti kú lọ́wọ́ bí mo mọ bó ṣe rí. Òun ló máa rí bẹ́ẹ̀ fún. Gbogbo ẹni tó bá ti ṣépè fún mi ó ì máa rí fún wọn. Ó tún sọ fún mi ó ní èmi ń wá ojú ayé èmi sọ pé wọ́n ṣépè fún mi. Girl press tó bá broadcast kìíní yẹn I now had to screenshot the 2003 tó ti ṣe ìpè yẹn fún mi. Mo wá láti mo screenshot ẹ mo wá send ẹ sí gẹ́n gẹ́n wá lóhùn wá emotional right now wọ́n ní don't be emotional because when this idiot Bukky is talking people will think she's saying the right thing and she's saying the wrong thing. She feeds people negative thing ó dá worú gbogbo nǹkan worú gbogbo èpè worú gbogbo irọ́ tó pamọ́ mi worú àwọn irọ́ tó pamọ́ mi òun gbé one room ìyá ń jẹ òun gan ìyá máa pa bàbá ẹ. Wo tí wọ́n ń mú ẹ kò sọ̀rọ̀ àwa mọ́lé tẹ fàsíkò òdu amọ́lé tẹ fàsíkò ilé mọ́mì gan òkèrè so gbogbo wa mú mi ẹ àwárí nìyẹn jàre ẹ sì mọ àwárí nìyẹn. Ẹ kálẹ́ máa. Ẹ kálẹ́ o. Ẹ kò ké sí àwọn tí comment section tó dẹ̀ ń bu iná ẹ máa ń comment wèrè ní wọn. Àwọn yẹn máa ń ṣí èrè màá ní orí ìjà wọn máa bàjẹ́. Ẹni tẹ́lẹ̀ mọ́mì tẹ̀ ń wo ìwọ ọ̀gbádùn dẹnu o tó bá mú sọ bá bí ẹwọ́n náà wọ́n máa fọ́ọ̀kù mọ́ ẹ lọ́pọ̀lọ́. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ èmi ò ní pé kẹ́nìbọ̀dì ó mọ nǹkan mi ò ní pé kẹ́nìbọ̀dì. Ìtọ́ bá mú nu yín. Mo fẹ́ bú mi ń bì báyìí mi ní kọ́ máa bú mi o. Ẹni tó bá bú mi ń bí mo ò ní kọ́ máa bú mi ṣó ti yẹ. But tí mo bá fi ilé àwọn àtàbọ̀ ìdọ́ bá mú nu yín tó bá lọ pàdé kan nu yín torí ó ní ṣe wú ẹ̀ mọ́ lọ́sọ̀ tèmi kú yìí o. Báwo ni. Àǹtí kò ṣe lady yẹn lẹ̀ ń dá sí ṣé ó yẹ kẹ̀kẹ́ dá sírú ẹni yẹn. Tọ́lá má bínú bébí mi I have to. Àǹtí mi ìfẹ́ rí yín nírú rí mi ìtẹ̀ fẹ́ kẹ́ dá sí anybody. Silence is the best answer for a fool. But I've been quiet for so long. Mi ò rí yín ní orí house báyìí. Ẹ̀yin náà mọ̀ pé mi ní dá. Fatije, how are you? Kọ́kọ́ dilẹ̀. Sista mi rí pé mi jáde rí. Jẹ́ ń sọ ọkọ fún ọmọ kan tó bí mi nínú ṣá. Mo gbọ́ gbogbo nǹkan tó ń sọ. Tó bá ní kí n dá lóhùn, somebody like me will have answered. Because kò sí anybody ní talent tó mọ̀ pé we are cousin. Kò sí anybody tó mọ̀ pé I'm your cousin. Àwọn èèyàn mọ̀. Nobody knows I'm your sister. So tó bá ní pé kí n jáde tán fún lady yẹn mo máa jáde tán bọ mi ò rí torí mi ò rí bí ẹni tí mo lè bá rojọ́.
mi ò rí bí ẹni tèmi àti ẹ lè jọ ní interaction at all. Mommy, idiot woman. So problem wọ́n ní bíbí rẹ̀ ò ṣe fowó rà dílé bá sọ ni tí ò bá sọ ni àwọ̀ là ń wò. mo ò rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣá. Ilé okòwò dúdú plus lọ gbé wọ́n kọ fún àwọn gọ́dí. Ẹ wo ẹ má bínú ẹ ṣáà calm down ẹ má wọ́n ti. No ṣo mo pé sometimes when you don't talk sórí mo ṣẹ̀ṣẹ̀ mọ reason tí irú yín Candy thank you mo ṣẹ̀ṣẹ̀ mọ nǹkan tí irú yín ṣe máa ń bọ́ta sọ̀rọ̀ ni when you keep quiet when you keep mute àwọn people kan máa pa irọ́ ńlá bí mo ṣe wà yìí mi ní parọ́ fún ẹ kò síjà tèmi pẹ̀lú ẹ lè máa jà mi mọ bí wọ́n ṣe ń parọ́ mọ́ọ̀yàn ọ̀rọ̀ tèmi ni mo fi mọ̀ pé gbogbo ìdájà àwọn kan tí Bukky máa ń sọ yẹn irọ́ burúkú ló máa ń pa máa wọ èèyàn. àǹtí mi ẹ̀ràn tèmi ká mo lọ sóúnjẹ tata ṣe dẹ́kìn mi. àràbù ni ìyàrá. Ẹ wo kí lẹ wí. wọ́n sì sẹ́ni kan sí mi jọ̀wọ́ tí wọ́n ní Akimu Makati tí mo ní ẹ̀ẹ́dẹ́ síta wọ́n ní ìdíwọ́ mi òun ẹ̀ṣẹ̀ òun kò jẹ́ kó mọ̀ ní o tí mo rí. So ẹ wo she's doing fine now. Tẹ́rí ẹ má sàn kankan ẹ wà òkè àwátàmọ̀ yín kẹ́ ẹ wà òkè lílé so gbójúmọ̀ ẹ̀kọ́ tó bá dẹ̀ sọ wàhálà tí wọ́n nìyẹn that is it. ẹ̀kọ́ tó bá wọn níbo ni. lórúkọ jẹ́ kò sí nǹkan tí ò sọ òbò yá òun jì ojú òun papò kíní kan ṣe òun what are you mad. Arabu ló gbóyàn lámì. Arabu ló gbóyàn. Náà kò rí nǹkan gidi kankan sọ ń pa mi dàbí kọ́ kí ló fẹ́ sọ ń pa mi. I went to one of the best schools as a child títí dé secondary school mi. I went to Corona school. Àbúrò mi lọ sí Adrao. Mi mọ̀ bí wọ́n tún fẹ́ kẹ́ ọmọ ilé ayé tí mo mọ̀. God bless you. What's up then? Ẹ mọ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ Ṣọlá mi. Ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ Ṣọlá. Ó mọ̀ pé thank you Thrift. Ó mọ̀ pé èmi I'm always a very shy person. I keep into myself. I don't come out. Likewise me. Me of course wọ́n yẹ train wá lé nìyẹn. Tí dáàdì bá wà láyé ṣé mo lè jáde wá ṣerú fídíò yìí ṣó possible. Tó bá yẹ pé mo mọ̀ pé fẹ́ bọ́ sí orí live báyìí mi tiẹ̀ nígbà bọ̀ mo ń kọjá lọ lórí dítọ̀ mi ní àsìkò kí ló ṣẹlẹ̀ mo fẹ́ gbọ́. Àtọjọ́ yìí tó ti ń ṣe dragging wèrè wọn Ekun my baby how are you tó ti ń ṣe wèrè wọn mo kọ̀ rárá ń wò mo dákẹ́ mò ń wò mí sọ̀rọ̀ wọ́n bú mi wọ́n fayọ̀ bú mi wọ́n ṣe gbogbo ẹ̀ mi sọ anything. What ti keep quiet o because a lot even comment section wọ́n máa sọ kọ́ mọ́. Comment section ni tó bá máa dúró èpè àwọn ẹlòmíì máa gba nọ́mbà mi thank you my love àwọn ẹlòmíì máa gba nọ́mbà àwọn ẹlòmíì máa lọ mú nọ́mbà mi wọ́n á bẹ̀rẹ̀ sí ní rọ̀jò èpè fún mi lórí WhatsApp. Gbogbo ẹ máa padà wọn lórí padà. That's so bad. No ẹsẹ̀ ní láti kàn yẹn ní mi tuntun ọmọ ní ẹ torí ẹ lọ́mọ ṣe torí ẹ aṣọ ohun àwọn náà ni. Gbogbo ẹni tó bá ti ro àìdárò yín lórúkọ Jésù ọwọ́ tẹ́lẹ̀gbẹ̀rẹ̀ bá ti gbé ara ẹ̀ ló fi ń nà tó bá jọ bí ògèdè ẹ má bínú àríkíṣẹ́gi bá ti ṣẹ́gi orí ara ẹ̀ ló fi ń gbé ẹni bá ti rokú sí yín àforí ara ẹ̀ gbé ẹni tó bá wù lèyàn lè tẹ̀lé àtiwọ́ náà lágbára ẹni tó bá ti wù yàn lèyàn lè tẹ̀lé. Wọ́n tẹ̀ máa ń kọ́ bẹ́ẹ̀ yẹn fún mi gan máa tún sọ pé kọ́ calm down ìjọ kan mo pè wọ́n ní àjọpọ̀ mi ò kọ́ báyìí wọ́n tẹ̀ ní láti kọ́ rọ́bìṣì yẹn ẹni láti kọ́ rọ́bìṣì yẹn. Mo pè lọ́jọ́ kan mo ní kí ló ṣẹlẹ̀ wàhálà yìí ti pọ̀ jù tó ń ṣépè fún mi kí ni mo ṣe fún wọn. That aside jẹ́ n sọ reason tí mo ṣe wá ṣe life I haven't come to life for almost how many months. Mo ṣe máa ń lọ nìyẹn mo lè má wá sí TikTok màá kọ̀ wà jẹ́jẹ́ mi mo lè má ṣiṣẹ́. You don't get. Ó wá di nírọ̀lẹ́ mo kàn ní jẹ́ kí n kàn lọ sórí TikTok. Okay ọmọ mi èmi pẹ̀lú ẹ̀ ṣe fídíò. Mo wá lọ sórí TikTok. Mo tẹ̀ fẹ́ lọ accept ọmọ yẹn ní tẹ́lẹ̀. Bí mo kàn ṣe máa rí fọ́tò mi mo kàn rí sí bọ̀bọ̀jà Kolúṣọlá yẹn comment síbẹ̀ pé you wey I respect so much. You come dey nìkan máa gbọ́ ṣíọ̀ mo kàn ṣíọ̀ mo kàn pé are you alright? Mo kàn lọ sáré ọmọ mi tẹ̀ ní kí n má comment onírọ̀ o. Mo bá kọ síbẹ̀ pé gbogbo everything wà okay ṣé kì í ṣe pé gbogbo ẹ̀ blurry. But tó tún wáyà mo tún wá tún rò pé ọ̀gá wetin dey happen gan ọ̀gá as you like me reach you dey feed me are you putting food on my table thank you so much Fatima. Àwọn tó ń tó àwọn tó yẹ pé ilé tí wọn ò ṣe é rí tó ń tó yín ìbínú tí mo fi wá sí life ni pé kó má lọ rò pé bóyá mò ń sá láti wá sí life lòun ṣe wábẹ̀ tó wá kanta mi tó wá ń comment sórí picture mi as how
Ṣé ìwé bọ́ọ̀dù ẹ̀kọ́ wò lẹ́ sọ? Èmi ò fẹ́ káwọn lẹ́ sọ. Àwọn ẹ̀ wá waste time yìí. Wọ́n làwọn èèyàn kan sọ wọ́n ní na useless man. Ọmọ wa bú èmi náà lórí kọ́mẹ́jọ mo máa fún wọn ní èpè. Ìdajì ọmọ kan tó máa ń dùn mí ni pé ìdajì àwọn tó máa condemn ẹ ìlú òyìnbó yẹn náà wà. Ẹ máa bọ́ lé náà. Èmi ò mọ̀ mo kàn tají kẹta ló ń jẹ mo kàn ní ó dà kí mo ti gbogbo ẹ̀ bọ̀dá yẹn jákíjákí bọ̀dá jákíjákí. Ẹni tó bá ní ìdílé iṣẹ́ rí yàrá kan tẹ̀ ń gbé yẹn yàrá kan tẹ̀ ń gbé yẹn ẹni káwọn náà wá síbẹ̀. Ẹ náà. Wọ́n ti ọ̀fọ́lẹ̀ mo gbé wọn ṣépè ìjọ kan báyìí èpè ni mo mọ̀ kan tó ṣẹlẹ̀ tó lọ́ndà sọ èpè ni mo gbé wọn ṣẹ́ bọ̀dá jákíjákí mo fún wọn ní èpè jọ inú wọn ti dùn. Jákíṣáàní. Àkíyèsí ti ẹ̀dá tẹ́lẹ̀. Ọmọ kan tó ṣẹlẹ̀ tẹ́mi bá ṣe live àtajá àtẹran lèmi máa ń pọ́nlé and that's bọ́ọ̀yẹ tọ́ mi nìyẹn. Even in real life gan ẹ kì í disrespect even in real life she's small milk even in real life wọ́n kì í disrespect you. Let it slide. Mi ò tiẹ̀ rí yín rí báyìí so ẹ fi gbẹ́lẹ̀ fagbépo ẹ ti wọlé wàhálà yìí ọmọ. You don't respond to people so. I don't respond to people but Jack why will you go to my picture and start telling me that èmi tí wọ́n respect gan èmi sure báwo lórí bàbá ẹ. Bọ̀dá Jack yẹn ò gbádùn ẹ má dàwọ́ lóhùn bọ̀dá Jack yẹn ò gbádùn àní wèrè ní ìdúró tí wọ́n gbádùn yẹn ẹ bọ́lẹ̀ ń bẹ̀ wọ́n gbádùn ẹ má wulẹ̀ fún ẹ má dà wọn lóhùn. Ọmọ ẹni náà ẹni ẹ ò mọ̀ ẹ́. Ọlọ́ládé ẹ kálẹ̀ Ṣọlá o best friend mi lélẹ̀ ìyá rẹ̀ Adéníyò she's my best friend ó kàn mí délé wọ́n ní ọ̀rẹ́ ẹ̀ wọ́n ní under akọ́dì ló ń lò wọ́n ní wọ́n mú ní mò ń gbé. Ara o àǹtí mi are you going to clear that? Àṣàkẹ́ send request now. Ṣọ́ọ̀rì pé Márúwá ló ń lò ní. Kọ́ ra mọ́tò fún yín. Mọ́mì ló lè gbé wọn wọlé private lọ wà ẹ gbé Àṣàkẹ́ Àdé wọlé mọ́ sí. Kálẹ̀ ni náà Àṣàkẹ́ Àdé àbí. N ti ń comment látàwọn ẹgbẹ́ wọn lẹ. Àwọn dàbá yìí. Ọ̀rẹ́ mi àti mi látàwọn Agúnmárúwá ẹ̀. Ẹni pé kàn sọ hi nísàlẹ̀ ń bí báyìí má lè gbé wọn wọlé. Ẹ sọ ẹ mọ̀ wọ́n gbọ́ ẹ mọ̀ wọ́n àmọ́ private. Àwọn ọlọ́sìn Bukky Jesse eléyìí o. Sally, how are you my love? Ẹ wo ẹ fi àti Bukky lẹ. Ẹ fọ̀rọ̀ wọn mọ́. Àṣàkẹ́ please come. Just say hi to me here, please, Àṣàkẹ́, so that I can take you in. She has sent request. I've seen her. Mo ti rí. She's my friend. Oh, you send request. Please send request. Àṣàkẹ́ just said hi. She said hi, but I can't pick her in. She didn't send request. Kẹ́fọ̀rọ̀ wọn kẹ́kọ̀ọ́ máa wo ẹ máa wo ẹ. Mo ti rí. Ó tẹ̀ yé mi náà lẹ́nu gbà tí mo kọ́ ṣe live fún ìta ló ń stress. Tí mi mo ti send request o. Àṣàkẹ́ mi ti dé o. Àṣàkẹ́, how are you my love? Àǹtí mi ẹ̀ka ọkọ mi ẹ̀ka lẹ́ẹ̀dúgbò. Ìta ló ń stress ní ẹ̀ríkẹ́ wọ́n stress mọ́ mi. Wọ́n mọ̀ pé mo ti pè yín lórí WhatsApp. Àǹtí mi mo ti ń pè yín lórí WhatsApp látàárọ̀. Talent download. Wọ́n ti ń power lọ́wọ́ ni. Ó ṣe wọ́n kọ́ Mr. Adeniyi everybody ẹ̀kalẹ̀ ẹ̀kalẹ̀ sir vibe everybody. Kíjà Kolúṣọlá yẹn tó bá ti bire kó wá síbí báyìí because me understand. Sister mi ẹ má dá sí anybody mọ́ a ní ẹ fi gbogbo lè jẹ́ kó máa tẹ̀lé òbí dí ọ̀tí yín ẹ máa tẹ̀lé kó fẹ́ tẹ̀lé kò sí nǹkan tó kàn mí. Ṣé yàrá kan ó wá sórí ilé ìgbìmọ̀ wá sọ fẹ́ mi pé ẹdúnà ṣé ìjà Kolúṣọlá tọ́lù face cap. Mo mọ̀ wọ́n bọ́dá ẹ̀gbọ́n yẹn mi ò mọ̀ káwọn lẹ́ ń sọ táwọn lọ sọ̀rọ̀ yẹn. Òun ni. Ẹ wo mo ń bọ̀ ẹjọ́ lọ mẹ́sẹ̀jì wọn. Àǹtí mi wàláì ó yẹ kẹ́ ti mọ̀ pé gbogbo àwọn. Ó wá kọ Ṣọlá ò ní believe ó wá kọ ṣíọ̀ sínú fọ́tò. Ṣíọ̀ àtàwọn ẹbí ẹ̀ ṣíọ̀ sún àtàwọn ẹbí ẹ̀. Nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé ṣe rí TikTok kì í sìn àwọn ẹlòmíì ti sọ di room and parlour ibẹ̀ náà. Àwọn kò níṣẹ́ bí o Akim ó fi help àwọn èèyàn ni. Akim fún help society. Ẹ bọ́ ṣe máa ń fún Akim náà. Ó bá ìbá fún ọmọ yàrá máa ń ta mí. She's on private, yeah? Àti Àṣàkẹ́ ẹsẹ̀ ní request. Ṣé ti rí ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín. Bọ̀dá Jack iṣẹ́ òjò bọ̀dá yẹn gbádùn èmi rẹ̀ káwọn lẹ̀ ń sọ yìí. Sista ẹ fi gbogbo wọn sílẹ̀ àníkẹ́ má bẹ́ẹ̀ ní bọ̀dù. Ṣọlá jẹ́ ìsọ̀rọ̀ kan fún ẹ̀ ìkọ́ wá mẹ́sẹ̀jì mi.
ó lóun ṣe àmì l'Amẹ́ríkà mo sọ fún mo ní ayé ẹ ti rún ó lọ ń ṣerú l'Amẹ́ríkà wọ́n kó ẹ lọ jagun èmi tẹ́mi wà Nàìjíríà tí mò ń forí rọ ìyà yẹn tí mi ò lọ bí kankan ó ní liver láti máa bú èmi nǹkan ẹyọ kan tí mo kí mi pé mo ṣe ni nǹkan ẹyọ kan tí mo kàn máa sọ ni pé ẹni bá ti roku sí yín tó roku sábúrò mi tó kù yẹn á forí ara wọn gbé o àmì ẹni bá ti ṣe èpè fún yín èpè máa tẹ̀lé ni àmì jàre ọkọ mi thank you torí kò ń ṣe wọlé orí mi kọ́ síbẹ̀ yẹn pé ìgbàlẹ́ responsible man anybody lè òun nìyẹn òkú ayé nìyẹn ọmọ ẹni ò lè ṣe ní bẹ̀rẹ̀ káfíńdẹ̀ tẹ̀sí bọ́dá yóò gbádùn. àǹtí mi wàláì ẹni tó bá fẹ́ mọ̀ nílé kó gba àdírẹ́sì yín kó wá yín lọ. ta lẹ̀ ń dá lóhùn àǹtí mi ta ni ẹ̀ ń dá lóhùn. I'm telling you ẹni ò tiẹ̀ wọ́ ọ̀tiẹ̀. torí jẹ́ ǹsọ̀ ọkọ̀ fún ẹ Bukky yẹn ó ṣe like 4-5 videos for me I did not say anything me down. àǹtí mi. a ní máa gbọ́ Àṣàkẹ́ mi ìdáhùn máa gbọ́ Àṣàkẹ́ mi ìdáhùn wèrè kan ló wá jẹ́ kí n bínú wá sí láìfì yìí wèrè yẹn kàn lọ sórí picture mi ó wá lọ comment you wey I respect gan sure okay, are you alright are you mad or something. àǹtí mi wọn ò mọ̀ yín àwa tajà búrò yín ta mọ̀ yín a mọ̀ bẹ́ ṣe rí a mọ̀ bẹ́ ṣe tó a mọ̀ pé yàn tí ò ń ṣe tó ń sọ nìyí and that is all that matters please ẹ má tiẹ̀ jẹ́ kí ẹ jọ̀ọ́ tuntun ní Ọlọ́run mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ àǹtí mi wọ́n mọ̀ wípé nǹkan kan náà ló ṣàjọṣẹlẹ̀ sí wa ẹ má wọrí ṣe rí àǹtí mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fọ Ọlọ́run ọba bẹ̀ yín ẹ má ever respond sí irú èèyàn báyẹn ẹ sí ní level ẹ. Àṣàkẹ́ máa gbọ́ ọmọ kan tí bastard sọ àṣà ti jẹta ó ní nǹkan tó ṣẹlẹ̀ sí wọn jọ̀sí àṣẹlẹ̀ sóhun the next thing tó máa dá ó ní kò tiẹ̀ lọ́mọ mọ́ ó ti gbọ́ ọmọ sí already. àǹtí mi ẹ̀yin a ní n tó yìnbó òní a ní n tó lówó ń wá tí ò ríra ọmọ kan ṣoṣo bí igba ọmọ kan tó dàbí 100 tí ò bá yín lójú jẹ́ ọmọ kan ṣoṣo tí ò lọ sí ṣọ́ọ̀pù lọ jalè tí ò bá yín lórúkọ jẹ́ ọmọ kan ṣoṣo tí ò sí ẹ̀wọ̀n tí ò sí lọ́gbà ẹ̀wọ̀n tí ò sí ní aláwọ̀ ọmọ kan ṣoṣo bí igba ọmọ tó dùn yín nínú lójoojúmọ́ tí ò wojú yín rí tí ò gbọ́wọ́ sókè lù yín. àǹtí mi ẹ kúrò nínú ẹni tó ń sọ bẹ́ẹ̀ ẹ wọ ẹ fi gbẹ́lẹ̀ fagbépo ẹ fi ìgbélẹ́nu fẹ́ńdọ̀ ẹ fariwo sílẹ̀ faláròkà kí ló kọ́ yín pẹ̀lú gbogbo shit yẹn àyèwádà kò sí. She has been climbing on a lot of people. I just look at the people, I just go. Ẹkún ayọ̀ lẹ sùn. Ẹkún ayọ̀ ni ẹ wo. Orí tí bá mú Bukky mo máa nà pa ọmọ mi. Àǹtí mi o, ẹ ti ń ṣe mi o. Nǹkan tó bẹ̀ máa ṣe lọ́sọ̀ yẹn. Ẹjọ́ ta ló lè pa láìfù yìí? Èkè ta moderator wọn dẹ̀ ẹ bá ń pa láìfù yìí. Kò ṣe pa ọ́n lọ́dọ̀ bàbá ẹ má sọ. Mọ́mí. Àǹtí mi. Ẹ ti ń ṣe mi máa bá yín jà o. Ta ló sọ̀rọ̀ tẹ̀ ń dá lò? Ta lẹni tó sọ̀rọ̀ tẹ̀ ń dá lò? Ó yẹ máa sọ̀rọ̀. Ẹni sùúrù àǹtí Ṣọlá kò bẹ̀rẹ̀ ẹjọ́ ta ló ń sọ̀rọ̀ tẹ fẹ́ dá lò náà? Ta ló ń sọ̀rọ̀ ta lẹni náà tó sọ̀rọ̀? Ta lẹni tó ń sọ̀rọ̀ tẹ fẹ́ dá lò? Ta lẹni tó sọ̀rọ̀ tẹ fẹ́ fún lésì? Torí pé mo dákẹ́ Àṣàkẹ́ ọmọ kan tó ṣẹlẹ̀ Ṣọlá ẹ má bínú o ẹ̀yin tẹ jábúrò mi ẹ má bínú. Bàbá yín jà o ẹjọ́ àti ẹ má bínú ẹ jẹ́ kí n kọ̀ sọ máìndì mi ṣẹ́rí. ẹ jẹ́ kó sọ máìndì wọlé tàpọ̀ àmọ́ dáhùn. àwọn fóònù àwọn èèyàn ń pe fóònù wọn ni. àìsàn yín mọ àǹtí mi. Maybe she's not. I am a fool like her. I just don't want to answer her because she's a man. Àǹtí mi ẹni sùúrù náà. Màá bá yín jà, màá gé yín lọ́nà jà. Hold on, ẹni sùúrù, ẹ má yẹ kó wà rà. Ẹ jẹ́ kó sọ máìndì, let her just say that. Ẹni sùúrù, ẹ jẹ́ kó sọ máìndì wọn tán. Ṣé rí àwọn ọ̀rẹ́ ṣé rí ìgbà ìwà àtà ẹ̀ tó máa bá pè wọ́n yẹn tó máa máa fọwọ́ ẹsẹ̀ kan tó máa máa ní ọmọ kó wà rà ó ní ẹni kò sí sọ́dọ̀tọ̀ wọn bí ni. Ẹni sùúrù tí ẹ bá jẹ́ kó sọ̀rọ̀ sí tẹ́bà yẹ kó sọ̀rọ̀ ọ̀sùn máa padà jáde ìgé ọ̀sùn máa sọ̀rọ̀. tí moderator wọn bí ni ẹbí ìgbà wọn tó wá ń disturb wọn àǹtí mi kí ẹ ní kankan tẹfẹ ẹ ṣé wọn bọ ak ṣé o ṣe moderator àǹtí mi ni. Àṣàkẹ́ ní sùúrù. ta moderator wọn wá dà. moderator ló wà lórí ìgbà. Oya ẹ mute everybody ẹ jọ̀ọ́ ẹ kàn tí mi sọ 1 or 2 things ọfẹ sọ kàdé máa lọ ẹ jẹ́ mute everybody. ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín
Terry, the fact that I've been quiet for her first video, second video, third video, that I didn't say anything, does not mean I'm a fool. It means I'm trying to respect relationship. You understand? But the fact that the fact that she still went ahead and said àgbọ̀n lòun ọmọ òun ti kú ìgbà tí ó máa lọ ń ta sí gbogbo èèyàn káàkiri ó máa ń rọ́lu àwọn èèyàn káàkiri but èmi Olúwarẹ̀mílẹ́kún wàláì tí ẹ ti bàjẹ́ because what will make you support one party and you will think I don't have that right or you want me to chicken out of life because you want to say rubbish I am never going to take it. Me nígbà láíláí táyé máa fi parẹ́. Oh yeah, calm down, bye. Mami, ni mi matado ode osulesu ma wo to godo mi to. Me mo ko to e ma si gan mo gbe me bro nule bi ko wulu ne ajapa lu e mi ju edo. Ṣé pé lé mi lájàṣẹ fún ẹ tí ò bá jẹ́ kó lọ́mọ àlè ni mí. Ní dá fún ẹ láyé Ògún máa pa ẹ ní Ògún á fẹ́ jẹ ẹ̀wẹ̀. Ó wo ìlú òyìnbó tó wà yẹn ìlà yìí ló ti bẹ̀rẹ̀ sí ẹ látẹ̀ní lọ. Àìsàn ọjọ́ mi kò lọ lẹ́nu lẹ́bí ẹ̀dá wúlẹ̀ ẹjọ́ máa wù sí inú pẹ̀lú àdámù ọ̀fídẹ́ sáyé. Pé àwa lọ́mọ síkú sẹ́ẹ̀lì inú ẹ̀yọ dìgbìrín bí inú ọmọ ẹyẹ ni mo rí tó wọṣọ kan tápá ẹ̀ tí ń rin bí apá ẹyẹ tó ń jójó òyà tó de bẹ́ẹ̀tì tínú ẹ̀ dàbí ìgbà tán gbé igbá sínú wèrè olórí burúkú tí ò ní yẹ ayé ò ní yẹ ọ̀run ò ní yẹ gbogbo ọjọ́ ayé ẹ̀ ìbànújẹ́ ló máa fi ṣe Bukky Jesse ó máa ṣiṣẹ́ wákàtí bù wọ́n máa lè gbé ẹ dédé yíya ní orígò kálẹ̀ tó ga nígun mẹ́rẹ̀ẹ̀rin kálẹ̀ àti làjá gbé ẹ pa ni wọ́n ti sẹ̀ tẹ́lẹ̀ náà ẹ̀ ti ẹ̀jọ́ mojú wọ́n máa dédé àyíwò ti sẹ̀ iná sẹ̀lẹ̀ láàrẹ̀ wọ́n máa yẹ àwọn yíwò sẹ̀ wọ́n ìtàn rí ṣe má tiẹ̀ ti bàjẹ́ iná ẹ̀ dùn pé wọ́ra náà wọ̀n yẹn adìẹ gbé àpò wa náà lé ní iná bọ́dí báàgì àmúgbé ẹ wá náà lé ní lágbára lẹ́dùnmá ní àìpẹ́ yìí wọ́n fọwọ́ náà yà wọ́n fọwọ́ jìn àgbé ẹ wá oró íńtánẹ́ẹ̀tì wá tọrọ owó lágbára lẹ́dùnmarè òkú àdìwá ni èmi ò fọ rẹ̀ máa dẹ̀ ra ń bẹ̀ méṣe gbé ẹ̀bọ̀ máa ra ń bẹ̀ lágbára lọ́hùn pọ́ wọn lè gbé ẹ. mo ní padà lẹ́yìn ẹ̀ o 7 days ni máa fi gbé ẹ ṣépè bó ṣe lórí burúkú ń bá ẹ jà yẹn mi ò ń ṣe tó máa ń jà mi ń wá wàhálà téèyàn bá ṣẹ̀ mí gan mo máa keep quiet mi ní sàn kankan. But at this point, you have been doing it around people and they keep quiet. Ẹ má jẹ́ ká sọ̀rọ̀. Ó ṣe fídíò alákọ̀ọ́kọ́ mo pé just leave her alone. Ó ṣe kejì just leave her alone. Ó ṣe kẹta just leave her. Na mọ́tò go kill your papa. Bàbá ẹ ti kú o, ẹ̀gbọ́n mi ni bàbá ẹ o. Bọ̀ mọ́tò apá wọn lọ́rùn tó wọ́n train yẹn. Ẹ bẹ́ tú wọn pa nìyẹn. Tó bá ti sọ̀rọ̀ léra wọn àní gbọ́. Ṣé ẹ̀ ní moderator ni? Iye ẹlẹ́wọ̀n. Iye ọlẹ́wọ̀n, iye olè, ààrẹ ni dáhùn. Wọ́n máa kú láìmọye ìgbà. Bàbá ẹ̀ gan kọ́ ni, bàbá ẹ̀ kọ́ bó ṣe wà yìí. Bàbá ẹ̀ kọ́ lọ́mọ. Gbogbo àwọn àbúrò ẹ̀ tí mo pè pé ẹ wo Bukky bí Bukky ṣe ń ṣe. Ṣé Bukky ò mọ̀ pé mo ti relate mọ́ òun? Thank you for the gift. Pé Bukky ò mọ̀ pé mo relate mọ́ òun rárá ni. Thank you, Ebudi. God bless you. Mo ṣe ń pa àwọn yẹn náà ní olórí burúkú ni Ọlọ́run. Mo kọ́kọ́ fẹ́ gba nọ́mbà ẹ̀ mo fẹ́ pè bọ̀ tí n bá pè ní kọ́nà wèrè máa padà á ṣe fídíò ń bí ó máa claim championship so kó jẹ́ ká dẹ́tì ara wa ń bí báyìí. All my signify you know come out and say bastard. You know nothing about me. Mi ò rìnrìn òṣì lẹ́sẹ̀. I respect myself so much. Mi ò ń ṣàbàṣà. O lè rí nǹkan kan fi bú mi nílé ayé ẹ. Dédé ìlàjì àti kálẹ̀. Àǹtí mi jẹ́ ká sọ lọ́yọ̀ kọ̀ọ̀kan. Ẹ jọ̀ọ́ máa ṣé ẹ ti sọ ti ní. Ẹ ti sọ ti ní olúwa ṣe. Sọ yìí ṣe irọ́ ni ìgbà olú. Ojoojúmọ́ kọ́sítọ́mà dáadáa lè ní lọ́wọ́. Àní kọ́sítọ́mà dáadáa 3 days ago ṣiṣẹ́ ojoojúmọ́ tó bá ti ń ṣe live show kò lè má kòkò bọ́ tí ò bá ti fi orúkọ mi sí àbí kó bú mi bíi 5 minutes 10 minutes show ẹ̀ kò kí ń go viral every day èmi ò lè dá àǹtí mi ìgbà tí àwa tajà bro yìí. Ó máa jagun bí oní
Àǹtí mi, ẹ máa gbọ́ mi. Ìgbà táwa tajà búrò yín, ẹni sùn. Ìgbà táwa tajà búrò yín, tá bá ń sọ wípé ó kéré sí wa láti respond to. Mi ò fẹ́ kẹ́ Adamis pé ó kéré pátápátá ó jìnnà sọ́dọ̀ yín nìyẹn. Kò sí level ẹni tẹ́ máa fún lésì. Kò sí level ẹ̀. Àǹtí mi 1.2k ló ń wò yín. Ẹni sùúrù 1.2k ló ń wò yín. I am very sure wípé gbogbo 1.2k tó ń wò yín mi ò rí virgin. Ìsídà kẹ́ ti ṣàbíamọ rí àbí kẹ́ ti di grandma or kẹ́ máa ṣàbíamọ lọ́wọ́ àbí kó lóyún kan wà nù yín. Ẹ jọ gbogbo yín tẹ́ jẹ́ bí 1.3 tẹ́ ń wo àǹtí mi lálẹ́. Ẹ jẹ́ ń pè kan ní ìyá olè. Ẹ jẹ́ ń wẹ́n tó fẹ́ dá mi lò. Hold on. Ìyá olè. Kò sí ìyá olè. Ẹni ẹ jẹ́ ń wẹ́n tó fẹ́ dá mi lò. Ìyá olè. Ẹ jẹ́ wo comment. Ìyá ọmọ tó wà lẹ́wọ̀n ẹni sùúrù ẹjọ́. Ìyá ọlẹ́wọ̀n. Àníkẹ́ ẹni sùúrù àǹtí mi. Ó yẹ bá ń forúkọ àkọ́bí yín pera yín káwé yẹn tó fẹ́ dáhùn. Èmi ìyá Ayọ̀míkún. Ìyá Ayọ̀míkún. Ìyá Mobíọ́lá. Ìyá Ayọ̀míkún ẹ jẹ́ ìwé tó fẹ́ ẹni sùúrù. Ìyá Ayọ̀míkún. Yes o. Ẹ jẹ́ gbọ́ ìyá abiyamọ tó fẹ́ dáhùn. Ìbá mi wò dà kó níbẹ̀ ló wà níbí báyìí. Ẹ jẹ́ gbọ́ ìyá abiyamọ tó fẹ́ dáhùn. Táyọ̀míkún fi lọ sùn lọ́dọ̀ Olúwa kò jalè tó fi bọ́ta láyé. Ẹ bá mi gbé dọ̀kásì gòkè. Táyọ̀míkún fi lọ sùn. Bẹ́ẹ̀ ni ó wà ń bí èmi mo lọ kù. Táyọ̀míkún fi lọ sùn. Tí Ayọ̀míkún fi lọ sùn kò ṣí ọwọ́ sókè lù yín rí àǹtí mi. Ẹ ní sùúrù o. Adùfẹ́ ní sùúrù. Kádùfẹ́ ní sùúrù. Dọ̀kásì say hi and come up. Let Dọ̀kásì say hi kí n gbé wọlé. Àǹtí mi. Tí Ayọ̀míkún fi lọ sùn kò ṣíwọ́ lù yín rí. Ẹ ní rí bànújẹ́ láyé yín. Àmì Jésù. Ẹ ní rí bànújẹ́. Akim ẹ ní rí bànújẹ́. Lẹ́yìn Elizabeth mo tún bí sí yọ ọlọ́mọ plenty yọ ọlọ́mọ yọ. Èmi a ní tó yìnbó òní. A ní tó lówó wá tí ò ríra. Èmi tí mo pọ̀pọ̀pọ̀pọ̀ tí mi ń ṣàpẹẹrẹ àjàṣẹ tí mi ń ṣèjò tó kọjá lórí àpáta tí ò nípa. Tí mo dá odidi ọmọ 6 tọ́. Tó jẹ́ pé ẹyọ kan ni àwọn yẹn tọ́tì tí wọn ò rí tọ́ tó di rádaràdà mọ́ wọn láwọ́. Àwọn ní kọ́mọ ẹni kú ó sàn ju kọ́mọ ẹni nù lọ. Àwọn ọmọ mi tọ́mọ tí wọ́n sùn sí lálẹ́ wọn mọ oúnjẹ tó jẹ. Ṣírò àwọn yẹn lè fẹ́ máa fún lésì. Wọ́n ní kọ́mọ ẹnu kú ó sàn ju ọmọ ẹni nù lọ. Tí ẹ olè bá wọ aṣọ àràn aṣọ olè ló dàbora ó lápèyàn bí 1.2k níye olè tí wọn lè fèsì náà. Kò sí kankan nu wọn tó dáhùn. Àmọ́ wọ́n pè wọ́n ní ìyá Ayọ̀míkún kálukú sáré ṣe yes ma. Obìnrin tó bá sùn dáadáa tó bá lóyún tó bá bímọ tó bá túrú re tó sọ̀ọ́re ó ní ká kíkú iṣẹ́. Ọlọ́mọdé àwa yí asán tó bá lọ sọ́jà tán bá ní kó ra aṣọ àbí kó ra ọmọ èwo ló máa ra ọmọ ló máa ra. Ọlọ́mọdé ń bá wọn kúra ara aṣọ gbági àwọn lẹ́kìsà àwọn oníkọ́lọ́ blocking oníkọ́tàǹsó olútútù yáàdì ẹ bá ń jọ pọ̀ pọ̀ lóhun. Ẹ tí mi rú àwọn yẹn fẹ́ máa fún lésì. Àwọn tó yẹ pé wọ́n náà ka òsì lọ́wọ́ kan lé bàbá wọn báyìí ni. Wọn ọ̀tẹ̀rú tó wá Nàìjíríà wọn bí wọn kú àwọn ọmọ àlè fọwọ́sì júwe lé bàbá tó bí wọn lọ́mọ lẹ́fẹ́ máa fún lé sí ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kẹ́ rírú ẹ̀ wọ́n kéré sẹ́mi pàápàá ká máa ti sọ. Ṣọlá kò fẹ́ sọ̀rọ̀ lọ́dọ̀ Sister Àjàkẹ́. Ẹjọ́ torí Ọlọ́run àǹtí mi ìfẹ́ o. Ọ̀ṣọ́fà ògbé pọ́psì ti yín rè náà. Àǹtí mi láìkì nǹkan tẹ́ ń ṣe o. Ọ̀ṣọ́pà gbé bàbá tí wọ́n rè ní. Wèrè ni ìyá àwọn lẹ́yìn náà. Ṣé ìyá Remi tó bí òun. Ìyá Remi tó bí ó lọ wò ní wẹ́rẹ́ náà ni. Ẹ má bínú àǹtí Àṣàkẹ́. Ṣẹ́rígbà tèmi rí fídíò tó ṣe yẹn. Ẹ ní sùúrù jàre. Ṣẹ́rígbà tí èmi rí fídíò tí Bukky Jesse ṣe ń gbà yẹn tí mo rí. Mo ní gbogbo nǹkan tó ń sọ àràbù ni. Ẹni tó bá mọ̀ yín délégélé ó máa mọ̀ pé àràbù ni. Òṣì ló ń sọ. Òṣì ló ń sọ. Gbogbo nǹkan tó sọ mo kàn ń wo bá mi dẹ̀ rẹ́rìn pé rọ́bìṣì ló ń sọ. Tó bá jẹ́ pé mi ì mọ ẹni yìí ń sìn. Gbogbo ọ̀rọ̀ tó ń sọ mo kàn ṣàdẹ̀ rẹ́rìn tèmi ni pé well. Okay. Oya Ṣọlá kò fẹ́. Hello, please. I would like to. Shola, please. I want everybody to listen to me, and I want everybody to be attentive about this. See, sister, you've said a lot of things. You said it all, and I want to beg you in the name of our Lord Jesus Christ. In my family, if I can recall, pastors, dignitaries,
àwọn ẹni bí ẹni, àwọn ènìyàn bí ènìyàn, àwọn náà wà nínú family mi. You hardly see illiterate in my family. Remi Surutu is an example of an educated fellow. Then I want everybody to know that and not all that glitter that is gold. Ilé ayé náà ni gbogbo ẹ mọ̀. Mo fẹ́ dogun, mo fẹ́ digba. I can talk until leave her, let her say whatever she wants to say to you. People are watching. People are not blind. People can hear. Are you getting me? Then people that still come around to abuse you, that still tell people around to abuse you, will still be the one to come knock on your door and ask for food. Hello, Kosile. I go the other one, whatever her name is. All I want you to do now is please face your business, face my sister, face your granddaughter, face your business. Don't answer anybody again because they are just nuisance. Shola, ó mọ nǹkan tó funny. Bastard tó ń sọ yí pé òun lọ under accord, òun gbé ní one room. My only child. Ìgbà tó máa bímọ. Reddington lọmọ mi ti bímọ. Kó lọ bẹ̀rẹ̀ lọ non Reddington. Ìyábọ̀ was always coming every day. Ṣé wọ́n wà ní Shola? Sister. Are we not in the naming together, sister? You are not to blow about anything. Leave it now. Emma worry. Family, daddy, kí bàbá tó kú, bàbá fi ìtàn rẹ̀ sílẹ̀ fún yín now. Sister mi, bó ṣe wá bú. Ẹ ti gbàgbé pé bóyá ṣe fún Genesis gbà yẹn náà nìyẹn. Tó drag máa nìyẹn gbà yẹn. Bó ṣe bú president tó ṣe ń bú ìyàwó ẹ̀ tó ṣe ń bú gbogbo wọn tó. Have you ever seen anybody come outside to defend themselves? Máa gbọ́ àwọn yẹn ò ní dáhùn. Olórí ẹbí ni wọ́n ò ní dáhùn. Put yourself in that. Shola, ní sùúrù. Má fi mí is like you comparing me with. Kéèyàn sọ pé òun compare mi pẹ̀lú mo fẹ́ hùwà bí Jésù. There is limit to human, tolerance. What is it called? Tolerance. Sister Shola, Mami Enisu, Sister Shola cook. Mami Enisu, Sister Shola. Tí wọ́n bá sọ̀rọ̀, wọ́n máa bully wọn into a box. Ẹ jẹ́ bá mi gbé Dorcas gòkè admin. Ní ojú òní tiẹ̀. On her Instagram because I take all her jobs for her. So my mọ́júmọ́ báyìí call me, mo máa ń pa phone mi nsìn ni because number tí mi ò mọ̀ lórí. Ó tún máa lọ máa ṣépè fún ọmọ mi. They keep calling me, they keep texting me. Anybody tó bá ti yẹ ẹ track number yẹ kẹ fọlọ́pàá gbẹ náà. Baby mi. Anybody tó bá ti yẹ ẹ track number yẹ kẹ lọ gbé wọn. How are you? Wà kú lálùbáríkà. Wà á pẹ́ fún àǹtí mi. Wọ́n á jẹun ẹ pẹ́pẹ́pẹ́pẹ́ wọn ní dúró ṣẹ́jú kan fún lórúkọ Jésù. Ọkọ mi. Any number tó bá ti pè é any number ni mi sọ o mi ìfẹ́ mọ ẹni tó ní number yẹn tó o bá fún àǹtí mi ní number yẹn kó jẹ́ ká ṣiṣẹ́ lé lórí o máa ṣẹ̀ mí. Èmi ò rí dọ́kàsì náà dáa. Kò wọ́ tẹ̀lé. Ẹ jẹ́ kó continue wọn. Ẹ jẹ́ speak am because tá ò bá jẹ́ kó sọ̀rọ̀. Moderator yìí ló ń kọ́ àǹtí mi ṣe ẹ̀ ní moderator. Ó yá Mr. Adeniyi. Ó yá ẹ bá mi gbé Dorcas gòkè ẹjọ́. LPUD ẹ máa rí LPUD culture. Èyí tí mo ní kọ́kọ́ anybody tó bá tún message tó Boss Lady House of TMS blog. Òun ló comment sọ́nsìn yìí, Bọ̀dá Adeniyi. Boss Lady, Boss Lady, yeah, that's it. Ọlọ́pàá bá máa gbẹ́ ní náà kẹ́ fọ́ ìgò mọ́ lórí gbogbo ìkẹ́kọ̀ọ́ play ní káwọn èèyàn. Olórí burúkú lọmọ Bukky Jesse. Ẹ trace nọ́mbà yẹn. Ẹ trace kẹ́ fọlọ́pàá gbẹ́ ní náà kẹ́ fọ́ ìgò mọ́ kẹ́ kọ́lọ́pàá tó gbé lọ station kẹ́ fọ́ ìgò mọ́ wọn lọ́pọlọ. Ìyẹn ni mo fẹ́ kẹ̀kẹ́ kọ́kọ́ náà. Báwo ni àwọn èèyàn ṣe máa pè wọ́n máa voice record. Nǹkan tí níyì sọ yìí, àwọn Ṣọlá ò lè understand. Gbogbo wa bá ṣe wà ní ìbàyẹ̀ lálẹ́ gbogbo wa ló máa bú tó bá máa bọ́ síta wá pariwo ń sẹ́ àmọ́ wá ṣe am I communicating? Ìyá àbíkú orúkọ tó máa ń pè mí nìyẹn. Ìyá àbíkú ọlọ́mọ yẹn máa ní yẹsẹ̀. My number is on my Instagram.
Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákè tí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.